Ajadi Maulaya Sheikh. Ajadi Maulaya Sheikh. Ajadi Maulaya Sheikh. Ajadi Maulaya Sheikh. Shaykhuna Shaykh Shuyukhi. Marhaba Ni'mal Huduri. Ya Amir Ali Waidina. Ya Habib Al-Awliya. Ajadi Maulaya Sheikh. Ajadi Maulaya Sheikh. Ajadi Maulaya Sheikh. Talama Sirita Munira Fidulami wa Amiri. Talama Sirita Buhura Baina Ahlil Alamin. Ajadi Maulaya Sheikh. Ajadi Maulaya Sheikh. Ajadi Maulaya Sheikh. Ajadi Maulaya Sheikh. Hello Baina Kadulami Ilmajali Biso. Hello. Ahalu Toba wa Ahalami Nusul. As we are saying this, I quickly want to add this, that on yearly basis we always have a football competition between the inmates, and we have started this year competition, which the date for the final will be announced, but we have been looking for a sponsor. But I'm happy now that Sheikh has confirmed it to us that is going to sponsor this year. For the record, your name, sir? Yeah, my name is Sheikh Jamiu Amiolong. Okay, so you're here today to deliver a lecture to the inmates. What is that special message you want to pass across to them? Well, first of all, I'm here to deliver a lecture for inmates and even for outsiders too. The reason why is this: humanity comes before religion, and every condition you find yourself, be hopeful and be happy. I want all to realize that the downfall of a man is not the end of his life. Freedom, freedom, freedom. I want everybody to appreciate the freedom Almighty God gives us free. So I'm here to talk with our friends, our brothers, our sisters, and to console them and to counsel them and to let them know that so far you're still alive, they're still home. Okay, for them in particular, as you speak to them, what would you want them to take away? Okay, first of all, we will pray for them. Prayer is the master key. You know, sometimes when there's when there's darkness, and you pray, light must surely come, and the bright must surely come. So we pray for them, and we talk to them, we appeal to them to be hopeful and be happy that the future still has a lot in cupboard for them. They should not lose their hope. They should, I believe by now, all of them, either those who are on ATM, those who are on CC, or whatsoever, they will have already learned one or two things. Now I want them to have their heart strong and firm that with God, all things are very possible. Okay, the focus is purely on Islamic affairs. Not just on Islamic affairs, but on humanity affairs. No, I'm talking about this event now. Yeah. It's an Islamic yeah. Where I'm going under Islamic tent. Where I'm going to this. Okay. You are in an Islamic land. Exactly. You are given the opportunity to extend your tentacles aside from this Islamic perspective of this program in other religions. How will you take it? Okay. First of all, we are all human before we even start practicing any religion. I'm an Islamic cleric, as you said, Sheikh Jamiu Amiolong, my name. But same blood is flowing in our vein. But back to your question, wherever you find yourself, your religion is your priority first. We talk about religion, but mostly we talk about humanity. Whatever the religion they are practicing, not only Muslim inmates will listen to us today, not only Muslim inmates will say amen to our prayer today. So for the sake of that, we have to just be directed and straight to God Almighty, not under a religion text. So lastly, for me, what special message would you have for the federal government to ensure that this place is well kept, to ensure that we have people by their name in correctional service to ensure that Okay, first of all, I employ our government to please, whatsoever they are doing, they should add more value to the life of inmates.
when you are here, it doesn't mean you have been condemned or you are normal. They should please. The social or common amenities is very, very crucial in their life. The health sector, you know, and we have many of them who are in school, the Open University. What are the government putting in places to help them, to help their future? Be in correctional center like it doesn't mean you are condemned. So please, our government, federal government of Nigeria, and also state government of every area that has a correctional center, they should please try and look deep into their life and affairs. Maulaya Sheikh, Ajadi Maulaya Sheikh. هلا بينك دلال للمجال بسرور أهله طبعا وأهلا من وصول وخلود على جدي مولاي شيخ Ajadi Maulaya Sheikh. سلوسي مولاي شيخ Ajadi Maulaya Sheikh. آيات الله مولاي شيخ Ajadi Maulaya Sheikh. ستو شام بعلمي دون شك وجدال طبعه فينا وقولا شيخ ما بالمراي أجدي Maulaya Sheikh. أجدي مولاي شيخ Ajadi Maulaya Sheikh. أجدي مولاي شيخ Ajadi Maulaya Sheikh. شيخنا شيخ شيوخي مرحبا نعم الحضور يا أمير الوالدين يا حبيب الأولياء Ajadi Maulaya Sheikh. أجدي مولاي شيخ Ajadi Maulaya Sheikh. طالما سرت منيرا في ظلام وأميري طالما سرت فخورا بين أهل العالمين أجدي مولاي شيخ Ajadi Maulaya Sheikh. أجدي مولاي شيخ أجدي Maulaya Sheikh. هلا بينك دول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعذروه وتوكروه وتسبحوه بكرة وأصيلا يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه ما شاء الله الكريم الله الكريم الحمد لله رب العالمين الله اللهم صل وسلم على سيدنا محمد آمين
وعلى آل سيدنا محمد وأصحابه وأزواجه وذرياته آمين وآل بيته وسلم تسليما. آمين. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. gbogbo ẹni tí ó bá gbàgbọ́ wípé kò sí nǹkan tí kì í lópin tó bá ti lè níbẹ̀rẹ̀, gbogbo ẹni tó bá gbà wípé kódà tó bá jọ wípé kò ṣeé ṣe Ọlọ́run lè ṣe, gbogbo ẹni tó bá gbà pé wa ma nasrun illa min indillah, kò sí aláṣẹ kankan, kò sí aláàánú kankan, kò sí olùgbéni níjà kankan àfi Ọlọ́run. Ẹni ó bá gbà wípé Ọlọ́run ó gbèjà fóun lónìí, ẹ jẹ́ á pariwo sókè pé Allahu Akbar. Allahu Akbar. Ẹni yòówù tí ó bá nígbàgbọ́ wípé bí ẹkún bá pẹ́ títí yóò padà di ẹ̀rín. Wa inna ma'al usri yusra, inna ma'al usri yusra. Nínú lẹ́yìn ìnira ìdẹ̀ra lọ́kàn, tá a sì mọ̀ wípé à ń fẹ́ ìdẹ̀ra Ọlọ́run, ẹ jẹ́ á tún wí dáadáa pé Allahu Akbar. Allahu Akbar. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní ayé yìí pátápátá ẹ̀kọ́ ni. Ọ̀nà sì pọ̀ tá a máa gbà kẹ́kọ̀ọ́. Sometimes we learn through difficulties. Èèyàn á máa kẹ́kọ̀ọ́ pẹ̀lú ìnira ńjọ́ míì. Gbogbo owó tó bá gbà wípé Olúwa ti gbèjà tiẹ̀ látòní lọ, ẹ yòǹbo Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Mi ò rò pé ẹni tí ò nífẹ̀ẹ́ Ànábì wà ń bí, kódà irú ẹ̀sìn yòówù tó léwu kọ́ ọ máa ṣe. Sallallahu alayhi wa sallam. Gbogbo ọtọ bá gbà pé tiẹ̀ ti dayọ̀ ń bí lónìí, ẹ dákun ẹ yòǹbo Ànábì Muhammad lẹ́ẹ̀kan sí. Uhibbuka ya Rasulallahi hubban. Mashallah, mashallah. Yuqarribuni ila rahmani qurba. Yuqarribuni ila rahmani qurba. Mo gbà lérò láti sọ̀rọ̀ bí 30 ṣẹ́jú. Torí wípé bẹ́ẹ̀ bá mọ núrò yọ ọmọ pẹ́ dú. Alhamdulillah. Bẹ́ẹ̀ bá wánú ọgbà tá a wà yìí tó bá ní ọ̀sán lọ́hùn. Kò mọ Ọlọ́run ló jẹ́ sọ bẹ́ẹ̀. Làkàlẹ̀ amúdù yá sàlíjú diwálífà níliwálé ńlá. Láàárín ìṣẹ́jú díẹ̀ tá a ti lò pẹ̀lú yín láàárín wákàtí díẹ̀, èèyàn ò nídìí kí wọ́n ṣe wáàsí fún un mọ́, ó gbọ́dọ̀ ṣe wáàsí fúnra ẹ̀. Tàbárakàtún tí máa tàṣà o àtẹ̀múdà o. Tàbárakàtún tí máa tàṣà o àtẹ̀múdà o. Pẹ̀lú àwọn mélòó kan 3, 4, 5 tí wọ́n ti sọ̀rọ̀ nù yín, ẹ rí wípé ẹlòmíì kan wà ní àhámọ́ ni, value tí ń bẹ lára rẹ̀ tóbi, bẹ̀tì àdánwò dé. Làkàlẹ̀ amúdù yá dàlíjú diwálí fadìlú àlìhùlá. Ẹ wo àwọn image kọ̀ọ̀kan ṣe ń sọ Lárúbáwá, ẹ wo àwọn image kọ̀ọ̀kan ṣe ń sọ òyìnbó. Ta ló wá kọjá àdánwò kọ́ náwó? Ta ló kọjá àmúpamọ́ kọ́ náwó? Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lónìí pé bẹ́ẹ̀ ni wọ́n bá ti kú ìṣe ọ̀tán. Tí wọ́n bá sọ fún yín pé kẹ́ ẹ yàn án fúnra yín, kò sẹ́ni tí ó yàn bí tẹ́ wà yìí. Kódà àwọn ọ́fíìsà tí ń ṣiṣẹ́ ń bí gan kàn gbà pé wọ́n post wa lọ bẹ̀. Ta ló gbọ́n tó kádàrá? Your Excellency, Ogun State Governor, pẹ̀lú àwọn representative wọn tí wọ́n fún wa ní àdéhùn pé wọ́n ti ń bọ̀, mo kí wọn. Ọ̀gá wa nínú ọgbà ń bí tá a wà, Mr. Godwin, for your support. Mr. Godwin, thank you for your support. We appreciate you, we love you, and we commend your good heart. God bless you more. Gbogbo ẹ̀yin tí Ọlọ́run ní ká dára yín lónìí,
I'm so happy to associate myself with you today. Inú mi dùn láti kóra mi papọ̀ mọ́ yín lọ́sàn-án tòní. Lónìí o, gbogbo wa lájọ wà láhàámọ́ o. Mo fẹ́ kẹ́ gbà bẹ́ẹ̀. Lónìí mo fẹ́ kẹ́ gbà pé ẹ̀yin nìkan kọ́ lẹ́lẹ́wọ̀n. Gbogbo wa ń bẹ pẹ̀lú yín bí lónìí. Ìwọ̀nba wákàtí tá a ti lò, a ti fi làákàyè dá ohun tí ojú yín rí. A ti fi òye gbé irú ìṣẹ̀mí ayé tẹ̀ ń lò. Ṣùgbọ́n ẹ jẹ́ kọ́kọ́ tú yín sílẹ̀ kí n tó tú yín sílẹ̀. Gbogbo ẹni yòówù nínú yín àtọkùnrin àtobìnrin. Tó bá sì ń tún ronú pé lágbájá ló kó bá mi tí mo fi débí. Àwa àti lágbájá la jọ ṣe nǹkan kan, èmi nìkan lọ̀rọ̀ tèmi rí báyìí. Ìní dáríjì kódà bó ṣogún ọdún ni mo tó jáde. Ọjọ́ rẹ̀ ọ̀pẹ níbí o. Tabaraka tuti ma tashahu atamuna. Ẹ dẹ́kun, mo rọ gbogbo yín tẹ̀m̀bẹ̀ mi. Mo mọ̀ wípé ó sì wà á rí nínú yín tí ó sì ní grudges nǹkankan tí ọmọ tálẹ̀ mí. Wípé kódà tó bá jẹ́ pé tí n bá jáde lónìí, tó bá jẹ́ pé torí kí n lọ bálágbájá fà á ní ó tún dá mi padà sẹ́wọ̀n ó tẹ́ mi lọ́rùn. Á rí nínú yín tẹ̀mí rè ó le tó bẹ́ẹ̀. Wípé lágbájá ló sún mi débí, òun wà níta, ó ń gbádùn, èmi wà ń bí mò ń jìyà. Mo fẹ́ kí kálukú ọkọ́kọ́ kílíà ẹ̀mí ẹ̀ ná. Ẹ dáríjì gbogbo ẹni yòówù tí ò sí ń bí tọ́sẹ̀ yìí. A lè rí nínú yín tó yẹ pé ọkàn rẹ̀ ó le sáwọn òbí rẹ̀. Wípé negligence àwọn òbí òun ló sùn débí, òun ò lè dáríjì wọ́n. Kọ́kọ́ dáríjì wọ́n lónìí, ìtúsílẹ̀ rẹ̀ ti fẹ́ dé. Tudilu wa tahdi wa tamunahu wa ma bi yadil lisanu ghayru zamaniha. Gbogbo àwọn tí a jẹ́ inmate bí lónìí, ara yín lèmi náà. Ẹ jẹ́ kí n kọ́ sọ àwọn oore tọ́lọ́run ṣe fún yín náà. Kódà tẹ́ ẹ bá mọ̀ lóore tẹ́ wò wípé ó ṣe wá jẹ́ yín. Ẹ ní àlàáfíà ju ẹlòmíì tí ń bẹ níta lọ. Mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ dúpẹ́ fọ́lọ́. Alhamdulillah. Ẹ gbádùn ju ẹlòmíì kan wà ń ta ní ko. Àwọn míì wà ẹ̀yin oríta ìtàlá wá ti wá o. Àwọn kan bẹ́ẹ̀ tata ń tọrọ kú fún o. Alhamdulillah. Lábẹ́ bó tilẹ̀ wù kórí ẹ̀yin lẹ sì jókòó yìí. Dòpé ẹ̀yin lẹ pọ̀ tí gbogbo wa yípo bí. Ẹ tún dúpẹ́ pé síbẹ̀síbẹ̀ Ọlọ́run sì dá a sí mi. Tudilu wa tahdi ma tashahu wa tamunahu. Ohun tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lónìí. Àkọ́kọ́ ẹ jẹ́ mi yóò free. Ẹ gbàgbé nǹkan tí ń kan yín lára. Èmi pẹ̀lú dúkìá mi pẹ̀lú owó mi lágbájá dẹ̀ tàn mí tàn. Gbogbo yín náà kọ́ lẹ lẹ́sẹ̀. Gbogbo yín kọ́ lọ̀daràn. Gbogbo yín náà kọ́ la láṣìṣe. Agbọ́ ohun tó gbé àwọn míì débi omi ṣe ń bọ́ lójú mi pé àṣì ayé tún bẹ nínú ayé. Tudilu wa tahdi ma tashahu wa tamunahu. Ẹ jẹ́ sáré sọ fún yín lónìí kí n tó ju kíní mi ilẹ̀ kí n lè gbàdúrà fún yín. Ipò tẹ́ wà yìí, ipò ẹni tọ́lọ̀ ń fẹ́ràn ni. Ṣé kí n sọ fún yín? Gbogbo ẹ̀yin ìyá wa lásàlátù tẹ́ wá láti ta tí gbogbo wa jọ wá, tá a jọ wà ní ipò tá a wà lókè. Ọ̀rọ̀ mi lọ́rùn kí n dúró sí abẹ́ tẹ́ǹtì. Ọ̀rọ̀ mi lọ́rùn kí n dúró lábẹ́ bògì. Ẹ̀mí mi kọ̀. Ẹ̀mí mi kọ̀. Kí n wá dúró lábẹ́ bògì. Kí ni ìwúrí mi? Kí ni dùnnú mi pé mo wá wò yín? Kí n wá dúró bògì kí n pè ní dá ọlá. Olówó ń bẹ nínú yín, àdánwò ló dé. Ọlọ́lá ń bẹ nínú yín, àdánwò ló dé. Ta ló wá ju àdánwò lọ òní yìí la rí, ta ló mọ̀ la. Bí yadil lisanu ghayru arjidu. Ma bi yadil lisanu ghayru arjidu. Afọ́bìdà, gbogbo ẹ̀yin tẹ́ wà níta, tẹ́ mọ ohun tí ń ṣẹlẹ̀ nínú ilé, ẹ máa jáde o. Siru fil ard, ẹ káàkiri. Gbogbo ẹni ọba fi ẹni ọ wà ní àhámọ́ ṣe yẹ̀yẹ́, òun náà ó débẹ̀. Ìgbà tí ó débẹ̀ la mọ̀.
yóò débẹ̀. تدل وتهدي má lọ bí kankan má gbọ́ bẹ́ẹ̀. ما تشاء وتمنع وما بيد الإنسان غي ورشد وما بيد الإنسان غي ولا رشد. ṣé kí n sọ̀rọ̀ àbí kí n dákẹ́. أكرمكم الله. kéwú. تدين وتهدي وتمنع وما بيد الإنسان غير زمانيا وما بيد الإنسان غير ولا رشد. abẹ́káwọn èèyàn tí ń bẹ ń ta ogun wọn kẹ́kọ̀ọ́. أكرمكم الله. kí wọ́n mọ̀ wípé ayé ń bẹ lẹ́yìn ayé o. tèmi lẹ́ ń gbọ́ abẹ́ ṣe nǹkan mi. تدين وتهدي ما تشاء وتمنع وما بيد Okùn 20 minutes, Maruf, okùn 20 minutes. غي ولا رشد وما بيد bàbá wa kí ló mùsùlùmí mo kí wọn. سلام عليكم sọ̀rọ̀ ẹ̀ o. نبوية. gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tá a jọ wá mí lónìí ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin. ọlọ́run kẹ́yìn o. méjì ọba ṣẹlẹ̀ àmọ́ tẹ́lẹ̀. bá a bá fi yín síbí ó ṣeé ṣe kẹ́ ẹ wà ní sàárè. tá a bá fi yín síbí ó ṣeé ṣe kẹ́ ẹ wà ní tó burú ju eléyìí lọ. síbẹ̀síbẹ̀ ẹ mọ̀ jà kan látẹ́kínà tó min rahmatillah ẹ̀yin ni mo wá bá sọ̀rọ̀. ولا تقنطوا min rahmatillah. من رحمة الله. àbú ẹ má yọ ọkàn kó mi gbé ẹ má lùsì hó. mo sọ̀rọ̀ tínú. ẹ má sọ̀rọ̀ tínú ọlọ́run lè dé ní ìsìnkílẹ̀ tó sú. ọ̀tọ̀ ni iye nọ́mbà àwọn èèyàn táwa náà mú débí lẹ́nu ìgbà tá a jókòó yà á tó ti gba nọ́mbà pé ọ̀dà bàbá ṣe tún kílẹ̀ àtàwọn eléyìí ẹ tún fi kún bùkátà wa. ولا تقنطوا من رحمة الله ولا تقنطوا من رحمة الله. kéwì dáadáa wala taqnatu min rahmatillah. تقنطوا من رحمة الله ولا تقنطوا من رحمة الله ولا تقنطوا من رحمة الله. bẹ́ẹ̀ yóò ṣe àpàtúntò fẹ́ ṣe ẹ̀dìmú bẹ́ẹ̀. nǹkan tí mo tó kẹ́ ẹ̀dìmú Maruf àti gbogbo ẹni ọwọ́ àmì yìí lónìí. لا تقنطوا من رحمة الله. ẹ má jà kàn bí orí ọlọ́run ẹ má lùsì hó. nǹkan márùn-ún ni wọ́n ń pè lálàáfíà. ẹni ọba ti ní kódà tó bá wà ní àhámọ́ bẹ́ẹ̀ ti wà yìí ó lálàáfíà ju ẹni tó wà ń ta tí ò ní lọ. nǹkan márùn-ún ni wọ́n ń pè lálàáfíà. àkọ́kọ́. al-ibada hafiya. Allah. gbọ́n tí mo pè é. أبقاكم الله. al-ibada hafiya. العبادة فيها. wọ́n lẹ́ni yòówù tó bá ti lè ní àlàáfíà. àwọn tó ní àlàáfíà sẹ́. al-ibada hafiya gbogbo ẹni tí bá ti lè sin lọ́hùn irú ipò yòówù tó lè wù kọ́ wà tó o bá ti ń sin ọlọ́hun wọn lọ lálàáfíà. العبادة فيها العبادة فيها. wọ́n ní kẹ́ ẹ mọ̀ pé ìran nǹkan márùn-ún la ń pè lálàáfíà al-ibada hafiya. wọ́n lẹ́ni yòówù tí bá ti ń jọ́sìn fọlọ́hun ó lálàáfíà. gbé ipò tó wà sóhun sin ọlọ́hun ó lálàáfíà ju ẹni tó lówó ń ta ti mu ọtí lọ. لا إله إلا الله. mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ dìyẹn mú ẹ má sọ ọlọ́run nù lábẹ́ gbogbo ònira tó lè wù kọ́ báyìí. wọ́n tó jẹ́ àmà wípé al-ilmu hafiya hafiya. العلم عافية. العلم عافية. wọ́n ní téèyàn bá ní ìmọ̀ hafiya wọ́n lọ lálàáfíà. ẹ jẹ́ àgbàgbé àdáwò tó ṣẹlẹ̀ ẹ wò ó bí gbogbo yín ṣe ń lo ìmọ̀. العلم عافية. gbogbo ìdájọ́ kò yí láti rí bẹ́ẹ̀ ẹni oníkéwúkéwú oníwèé ń kàwé olóyìnbó ń sọ òyìnbó àfíà àlàáfíà ni. الله أكبر. asukuru ala ni'am àfíà.
Àṣùkìrù aláàní àmì àfihàn. wọ́n ní àfà mi ẹ̀ ń sùn ẹ̀ ń jí lábẹ́ bó tilẹ̀ wù kórí kódà kọ́ mọ̀ rọrùn tó oore ọlọ́run ni wọ́n ní gbogbo condition téèyàn bá wà téèyàn bá tó ń dúpẹ́ fọlọ́run wọn lọ́la là. Àṣùkìrù aláàní àmì àfihàn. ẹ ti máa tó dúpẹ́ fọlọ́run lábẹ́ condition yóò tọ́ bá wà gbogbo ọkọ̀ tó bá wà ẹ gbà á lóore wọ́n lẹ́ni tí máa ń ṣe léyìí àfíà ọlọ́láfíà wọ́n lẹ́ni ọba tó wá ní sùúrù aláṣẹdà lórí ìnira ìdààmú tó bá pa wọ́n lẹ́ni tó bá ní àgbàmọ́ra lórí àdánwò wọ́n lọ́la láàfíà. Àṣàbùrù aláṣẹdà àfihàn. Àṣàbùrù aláṣẹdà àfihàn. wọ́n lẹ́ni yóò tó bá ní àtẹ̀mọ́ra wò ẹni yóò tó bá ní àtẹ̀mọ́ra lórí àdánwò lórí àmì wò wọ́n lọ́la láàfíà. ẹ̀yin ọmọ ìyá mi ẹ jẹ́ ká du àyàn pọ̀ o ọlọ́run kan fẹ́ kẹ́ ẹ wá kẹ́kọ̀ọ́ kan àbí kejì ń bí yóò tó mú gbogbo yín jáde pẹ̀lú ògo ọlọ́run. Àmín. ń bẹ́nu yín tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ lóòótọ́ ṣùgbọ́n aláforíjì lọ́lọ́run. ohun tẹ́ ẹ̀ fi ní rò púpọ̀ ọlọ́run ò bí ọmọ ṣùgbọ́n ó bí ẹ̀san gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́dá bá ṣẹ̀ yóò jìyà ẹ̀. ìmọ̀ ni àwa ẹ̀dá lára láti gbà ṣùgbọ́n àrídájú ni wípé sọ ọ̀sẹ̀ ó jìyà ẹ̀. ẹni ọwọ́ ìjọba bá wá ti dá sẹ̀ríà ẹ̀ṣẹ̀ fún ọlọ́run ti dárí ẹ̀ṣẹ̀ jìn. Allahu akbar. bẹ́ẹ̀ni torí wípé àwọn ni wọ́n wà nípò alhaq ipò òdodo gbogbo ẹni yòówù tí wọ́n bá ti dájọ́ fún àbí fún ní jìyà kan fún ní fáìnì kan lórí ẹ̀sùn kan tí ó sì padà abẹ máa ń ta ọba tán náà sọ̀rọ̀ ní túbà pé wọ́n lọ́hùn ó ṣẹlẹ̀ lóòótọ́ ṣùgbọ́n èèyàn ni wá sùmíyàlì ìnsán mìíràn ní síyà nínú gbàgbé láti mọ́ mi èèyàn mo ṣàṣìṣe nu gbogbo ẹni ọba ti jìyà àjọba ò ní jìyà ọlọ́mọ torí ẹlòmíì ti tún jẹ kọjá ohun tọ́lọ́hún kó fi jẹ báyìí ọlọ́hún gan lérí ohun tẹ́lòmíì ṣe o ohun tẹ́lòmíì ti ń jẹ níyà báyìí ọlọ́hún gan kò ní jẹ́ ó le tó bá. ohun tí mo fẹ́ kọ́ dá yín lójú lónìí pàtó kò sí ẹni tọ́lọ́hún ò ṣe dáadáa fún nínú yín o. àwọn tó wà lórí condemn ẹnu èèyàn ló ti jáde ó lè má jẹnu ọlọ́run. ohun tá a rò fádájọ́ lọ́dà. Alaysa Allahu bi ahkamil hakimin. Alaysa Allahu bi ahkamil hakimin. Ṣé ọlọ́run tó dá wa wá mẹjọ́ dájẹ́ ní tí ó dá lọ? Alaysa Allahu bi ahkamil hakimin. Ó ti jáde lóòótọ́ ẹ̀yẹn wá gbẹ̀mí padà sọ́dọ̀ ọlọ́run pé ara wo ló lè dá. Ẹ jẹ́ kí ìmánì yóò strong. Mo rọ̀ yín. The downfall of a man is not the end of his life. Ẹ jẹ́ kí n sọ gbólóhùn méjì kan fún yín kí n tó ju kíní ilẹ̀ kí n lè ṣàdúà. Àwọn tí Ọlọ́run sì fún wa láǹfààní kárí wọn yanjú pẹ̀lú wa àtàwọn tí wọ́n ti wà under processing. Ẹnìkan bẹ mùsùlùmí ni olùgbàgbọ́ nú Ọlọ́run ni. Ṣẹ̀sì mọ̀ wípé ẹni ó bá jẹ́ mùsùlùmí ẹni tí ń sin lọ́hùn ẹ lè fi wé ẹni tí ò sin Ọlọ́run. Béèyàn bá ń sun mansion tí ò sin Ọlọ́run ẹ̀yin tẹ́ ń sun lẹ́ẹ̀lẹ́ẹ̀bí tá a wà yìí ẹ sún mọ́ Ọlọ́run èèyàn rẹ ní yín jù lọ. Ẹnìkan bẹ mùsùlùmí ni onígbàgbọ́ bilkadar khairihi wa sharrihi ó gbàgbọ́ nínú kádàrá èyí tó dáa àti èyí tó kù díẹ̀ káàtó. Ọlọ́run kì í ṣe bí o rere lọ́lọ́run bá ṣe. Ẹ pé Ọlọ́run ẹ mọ́ kàn wò pé fámìlì lè gbàgbé yín ìyẹn normal but ẹ pé Ọlọ́run kọ́ mọ́ gbàgbé yín. Ẹbí lè yìnyín nù kọ́lọ́wọ́n mọ́ yìnyín nù. Àwọn èèyàn lè pa àwọn ọ̀fẹ́ associate ara wọn pẹ̀lú ibi mi ti ṣe àti gbogbo àwọn èèyàn wa nísìnyí. Ó ní ẹlòmíì gan pé ẹ ń lọ ẹgbẹ́ wọn lọ sí wàásù bẹ́ẹ̀ ni à ń lọ. Tàbá yìí ti pariwo àti gbogbo wa lájọjó ẹni ọba máa jó ká jó. Lónìí tí mo wá yìí ẹni ọba ní ohun tí ń rò nínú yín kó sọ ìrònú yẹn nù
Happiness is free. Tó bá bara rẹ nu jẹ́ jù bẹ́ẹ̀ lọ kò lè tú ẹ sílẹ̀. Tásìkò kádàrá ọba ti tó. Mọ wulẹ̀ tí ikú kalẹ̀ kíkú ó tó dé. Tábà ṣe tán ní gbogbo aládùn àjò gan gẹ́nu yóò dùn. Ẹ má ro ẹni ó gbàgbé yín mọ́ Ọlọ́run ni ẹ dì mú. Ẹni tí ń sọ fún yín mùsùlùmí ni ó gbọ́ Ọlọ́run gbọ́. Mr. Godwin, chaplain wa, Sheikh Sharif D. Jafariya, Imamu Sanje, mùsùlùmí ìwà lọ bá ẹni tí ò sin lọ́hùn wípé mo dáa jù ọ́ lọ, 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 mo wà òkè jù ọ́ lọ, èmi ń sin Ọlọ́run, tèmi bá pe Ọlọ́run yóò dáhùn, tèmi bá ń wọṣọ orúkọ Ọlọ́run ni mo fi ń wọṣọ, tèmi bá ń sọ̀rọ̀ orúkọ Ọlọ́run lèmi fi ń sọ̀rọ̀, èmi lọ́lọ́run ìwọ ò ní Ọlọ́run. Ẹni tó gbọ́ Ọlọ́run gbọ́ bẹ̀rẹ̀ sí ní fi ẹni tí ò gba Ọlọ́run gbọ́ ṣe yẹ̀yẹ́. Wa qala al-kafir, ẹni tí ò gbọ́ Ọlọ́run gbọ́ kan sọ̀rọ̀ ni ó ní alhamdulillahi alladhi khalaqani kafiran. Òun dúpẹ́ fọ́lọ́run tó ṣe òun ní kèfèrí, tó ṣe òun lẹ́ni tí ó gbà pọ́lọ́run bẹ. Síbẹ̀síbẹ̀ òun tún dúpẹ́ pé Ọlọ́run ṣe kí ni Ọlọ́run ṣeun. Walam yaj'alni kalba. Òun dúpẹ́ tí Ọlọ́run ò ṣe òun ní ajá. La ilaha illallah. Ṣebí èèyàn ni ọ́, èèyàn ni mí olójúmọ́ lójú, tèmi tún dáa. Ṣèbọ́lọ́run lèmi ò ní mọ láyé, tèmi kọ́ ló burú jù. Alhamdulillahi alladhi ja'alani kafiran wa lam yaj'alni kalba. Òun dúpẹ́ tó wèé sajá, ṣebí èèyàn lòun òun ò sin Ọlọ́run ni òun tún dá ajá náà. Kèfèrí náà ẹni tí ọ̀gbọ́ Ọlọ́run gbọ́ náà fi ọpẹ́ fọ́lọ́run. Ó tún fọpẹ́ fọ́lọ́run kóhun tó dáa ju ajá lọ. Àṣé bí ẹni yìí ṣe wí ajá gbọ́. Allah. Ajá gbọ́ bá ní mọ̀dá kèfèrí, mọ̀dá tí ọ̀gbọ́ Ọlọ́run gbọ́. Bẹ́ẹ̀ bá tiẹ̀ wá dáa pẹ́ ẹ̀ dáa ṣùgbọ́n ẹ ṣe bíbí gbẹ̀mí náà wá dáa rárá ni. Ajá náà bá sọ̀rọ̀ ó ní alhamdulillahi alladhi ja'alani kalba. Ajá ni mo tó ṣe òun ní ajá. Wọ́n sì máa gbé òun wọnú mọ́tò, wọ́n máa gbé òun wọnú pléènì. Òun ráyé wà tó wọn ọ̀bá tiẹ̀ dáa tó èèyàn. Òun dúpẹ́ pé òun tiẹ̀ jẹ́ ajá. Òun ń ṣọdẹ, òun mólè, òun mú oníkokéènì. Wọ́n ń fòun lé. Òun dúpẹ́ tó òun jẹ́ ajá o. Walam yaj'alni himara. Allahu akbar. Òun dúpẹ́ tó ọ̀dá òun ní kẹ́tẹ́kẹ́tẹ́. La ilaha illallah. Ṣèbájá lòun o, ajá ń lo chéènì lónìí. Ajá tún dúpẹ́ pé lóòótọ́ ayé òun lè má dáa tán. Ajá tún sọ̀rọ̀. Ṣùgbọ́n ayé òun ò bàjẹ́ jù. Bíi ti kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n fi ru ẹrù àrùpá. Ajá ní òun ò pé ọ̀dà o, ṣùgbọ́n kìí ṣe pé òun náà burú dáyáyà. Ajá náà dúpẹ́, ó sì tún ṣàfihàn wípé òun dáa ju kẹ́tẹ́kẹ́tẹ́. Wa qala al-imara, àṣẹ kẹ́tẹ́kẹ́tẹ́ gbọ́ bájá ti wù. Pé kí ni kẹ́tẹ́kẹ́tẹ́ wí? Ó ní alhamdulillahi alladhi ja'alani himara. Òun dúpẹ́ tọ́lọ́run sí òun ní kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n ń fi òun kó ẹrù. Wọ́n tún jẹ́ kóun ó sùn ta. Wọ́n ń sorin mọ́ òun lẹ́nu. Wọ́n ń so chéènì kọ́ òun ní ìjàgbọ̀n. Wọ́n sì ń bọ̀ òun di ẹrù, wọ́n tún jókòó lé òun lórí. Síbẹ̀síbẹ̀ Ọlọ́run òun dúpẹ́ òun ráyé wá o. Walam yaj'alni khinsira. Òun dúpẹ́ tó ọ̀dá òun ní ẹlẹ́dẹ̀. Tèmi ẹ̀dàkọ̀ ẹgbẹ́ tó fi Ọlọ́run. Tudilu wa tahdi ma tasha'u wa tamunahu. Muhammadu Jamiu ṣe dédé. Wa ma biyadil insani gayyun wala rashadu. La ilaha illallah. Wa ma biyadil La ilaha illallah. 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 Wa ma biyadil insani gayyun wala rashadu. Wa ma biyadil insani gayyun wala rashadu. Kẹ́tẹ́kẹ́tẹ́ lòun dúpẹ́ tóun dáa ju ẹlẹ́dẹ̀ lọ. Àṣé bí kẹ́tẹ́kẹ́tẹ́ ṣe wíhùn inú bá bí ẹlẹ́dẹ̀. Irú pálapàla wo ni? Lóòótọ́ lòun máa jẹ̀gbẹ́. Lóòótọ́ lòun máa yíra mọ́nú ẹ rẹ̀. Lóòótọ́ lòun máa rùn. Kódà ẹ̀sìn tún sọ pé ẹ má jẹ òun. Mẹ́díkálì gan sọ pé ẹ má lóòótọ́ ayé òun bàjẹ́. Ṣùgbọ́n bí kò máa yọ òun kọ́ tòun tún dà.
La ilaha. illallah. Ẹ dákun ẹ gbé Ọlọ́run tóbi. Allah. Tudiru wa tahdi ma tasha wa tamunau wa ma bi yadil lisani gayu wala rushidu wa ma bi yadil lisani gayu wala rushidu. Ẹlẹ́dẹ̀ bá ní alihamudulilayi alladhi ja'alani khinzira. Ẹlẹ́dẹ̀ ni wọ́n Ọlọ́run mọ mọ́pẹ́ wá o. Ìgbà ọpẹ́ mi rèé mo wá dúpẹ́ fọ́lọ́run o. Òun dúpẹ́ tó ṣe òun ní ẹlẹ́dẹ̀ o. Òun dúpẹ́ tó ṣe ẹlẹ́dẹ̀ o. Walam yaj'alni sariqa. Allahu akbar. Òun dúpẹ́ tó òun jẹ ẹlẹ́dẹ̀ tó òun jẹ̀gbẹ́. Òun dúpẹ́ tó ọ̀dá òun ní olè. La ilaha illallah. Àṣẹlẹ́dẹ̀ tí ń jẹ̀gbẹ́ tó sàn jólè. Ẹlẹ́dẹ̀ jẹ̀gbẹ́jẹ̀gbẹ́ nítorí àwọn pé lóòótọ́ ayé wọn ò dáa ṣùgbọ́n kì í ṣe tòun ló burú jù ṣe àpẹ stage by stage ni inú bá tó bí olè pé ẹjọ́ dúró bẹ́ẹ̀. àtòlè báírò àtòlè ban olè lòun ṣùgbọ́n bí kí wọ́n máa sọ pé tòun ò dáa rárá kọ́ tòun náà dáa ó lè ní alhamdulillahi alladhi ja'alani òun dúpẹ́ tí wọ́n Ọlọ́run ṣe òun ní olè o walam yaj'alni bakhila. Allahu akbar. ó lè lọ Ọlọ́run ṣe ohun tóun jalè ayé òun ò burú tán yányá walam yaj'alni bakhila òun dúpẹ́ tó ṣe òun ní ahun àṣẹ ahun ò tiẹ̀ rí ayé kankan wá àṣẹ ahun náà bá tún gbọ́ ohun tí o wí. La ilaha illallah. Ahun náà bá tó gbọ́ pé dúró mẹ́ mọ́ gbé wá mọ́ fi lọ ní mo máa ń jẹ alhamdulillahi alladhi ja'alani bakhila. Ahun lòun dúpẹ́ tọ́lọ́hun ṣe òun ní ahun tóun ya kọ̀kọ́ gún gan. Sàárà ọba ti gbé aburú fún ẹlòmíì ahun ní. Sàárà ọba ti gbé ikú fún ẹlòmíì ahun ní. Sàárà ọba gbé ẹjọ́ fún ẹlòmíì wọ́n kìlọ̀ fún bẹ́ẹ̀. Kòsòrò ọbara rẹ mi tó bá rẹ ẹlòmíì ní àwọn débi pé tún ní síra ẹ wọ́n ní wọ́n bẹ́ẹ̀ ra ẹran fún ọ wọ́n fi pa sàrà àkàbúrú ọ lọ òun béèrè bó wọ́n pa á sí sọ bẹ́ẹ̀ mú jẹ ẹran ni gbogbo ẹ náà ní sọ ojú kálukú lọ jà yìí. àwọn oníwà Ọlọ́run alhamdulillahi alladhi ja'alani bakhila òun dúpẹ́ tó ṣe òun ní ahun walam yaj'alni kaziba. Walam yaj'alni kadhab òun dúpẹ́ tó ṣe òun ní ahun tó ṣe òun ní òkúrọ́ wailun lil mukazzibin. Ahun ní àṣẹ ayé ahun tó dáa ju olè lọ wọ́n á tó gbogbo ẹ̀bẹ̀ tó gbogbo ẹ̀bẹ̀ tó gbogbo ẹ̀bẹ̀ kí ni mo fẹ́ mú jáde fún yín tó o bá wò wípé tiẹ̀ le táwọn kan le jù tó o bá wò pé tiẹ̀ tán táwọn kan ta tó o bá wò pé tiẹ̀ ti jóná táwọn kan ti sun pápátá gbogbo òpò tó o bá wà mọ́ gbàgbé àti sọpọ́ lọ́hùn ṣeun. Alhamdulillah. Torí pé tí ohun tó ṣe ọ́ bá ṣe ọ́ ó ṣeé ṣe kọjá pé èyí tí ó burú jù bẹ́ẹ̀ lọ òun ni ó sọ. Tẹ́ ẹ bá wọ̀ tún tẹ́ ẹ bá wò sí tẹ́ ẹ bá rẹ́ nìkan kan ẹ gbà pé Ọlọ́run bẹ pẹ̀lú yín. Ẹni tí Ọlọ́run ọba yọ kò sẹ́ni tí ó yọ. Ẹ gbàgbé bó tilẹ̀ wù kó ní lọ́ọ̀yà kó ẹni Ọlọ́run ọba yọ kò sẹ́ni tí ó yọ ẹni Ọlọ́run ọba release kò sẹ́ni tí ó release ẹ̀. Mo rọ̀ yín ẹ yípo sí rere o ẹ yípo sí rere o mo nígbàgbọ́ pé pẹ̀lú àṣẹ Ọlọ́run tó wà lára mi níbi tí mo dúró yìí kí ọdún yìí ó tó kolẹ̀ o ìlàjì àbí jù bẹ́ẹ̀ lọ ẹni ó wà láhàámọ́ níbí ni ó ti máa lọlé. Àmín. Akramakumullahu. Mo lárídájú bẹ́ẹ̀ nínú ọgbà ìbára tá a wà lábẹ́kúta ń bí November la wà yìí on the 16th tí a bá fi pé December 31 ọ̀pọ̀lọpọ̀ yín tí ó bá jẹ́ 50-60% of you mo lárídájú nínú àṣẹ àdúrà ọ̀pọ̀lọpọ̀ yín ó lọ lé wọn lọ sọdún ni. Akramakumullahu. Àmín. Ẹ sá ní ilé mi wípé iṣẹ́ bí ò ní tọwọ́ mi jáde mọ́
mo fẹ́ kẹ́ ẹ ní lẹ́mìí wípé ọ̀rọ̀ bí kò gbọ́dọ̀ tún tẹnu yín jáde mọ́ ìwà tí wọ́n fi pé mo gbà wípé gbogbo yín lẹ gbọ́dọ̀ ti kẹ́kọ̀ọ́ ìwọ Ọlọ́run látòrí ẹni tó jẹ́ wípé kò mọwọ́ mẹsẹ̀ àkóbá ni àdábá ni tó wà ń bí lónìí adúró lórí ilẹ̀ ìwọ Ọlọ́run ọba tí wọ́n ń gbé òkè pàṣẹ gbogbo ẹni yóò tó jẹ́ pé àìmọwọ́ mẹsẹ̀ àkóbá àdábá gbogbo ibi tó bá gbà ránṣẹ́ aláàánú kọ́dún yóò tó kolẹ̀ dákun Ọlọ́run abẹ́kún Ọlọ́run ṣe December lé. Àmín. Dákun pariwo amínà dáadáa. Àmín. mo fẹ́ kí gbogbo yín tẹ́wọ́ sọ́lọ́run nísìnyí. Tẹ́wọ́ rẹ méjèèjì. Waj'alna Ọ̀yà lọ́tọ̀ọ̀tọ̀. min kulli diki faraja wa kullu hamin wa bala'in makhraja wa kullu hamin wa bala'in makhraja. kálukọ́ tẹ́wọ́ ẹ̀ sọ́lọ́run. Tẹ́wọ́ rẹ méjèèjì sọ́lọ́run. Ìyá lọ́tọ̀ọ̀tọ̀. tí n bá ní kí n síbọ́kàn mi ti rí hàn yín ó dà pé kí n ní agbára kan sì ń gbèsè pé gbogbo wa ilé là ń lọ lálẹ́ yìí o wàláhì. Waj'alna min kulli diki faraja. ẹ dẹ́kun ẹni ilé bá ti wúnú igbó fẹ́ lọ bá mọ̀lẹ́bí ẹ̀ pariwo la ilaha illallah. Wa kullu hamin wa bala'in makhraja wa kullu hamin wa bala'in makhraja. ìwọ Ọlọ́run. Waj'alna min kulli dikin faraja wa kullu hamin wa bala'in makhraja wa kullu hamin wa bala'in makhraja. àdìkálukú ni ẹ̀tẹ́wọ́n bí dáadé. Tẹ́wọ́ rẹ méjèèjì. Máa dà níyàn lọ sọ́dọ̀ Ọlọ́run. Ya kashifa durri wal baliwa maniyami. ẹ̀tẹ́wọ́n bí adé. Ya látòrí imam ẹni ó jẹ́ imam fún wa imam gbogbo àwa image mo ṣàdúrà fún ẹ gbogbo ẹ̀yin tẹ́ ń gbáwájú gbẹ̀yìn lórí pé àfikíṣẹ́ òjá bí wà ní Ọlọ́run wọnú ọgbà yìí wá tọ́lọ́run fi gbà á pé kí n wá tí mo sì fi wáyé tí mo wáyé mo ṣàdúrà fún gbogbo yín ẹ fi inú oòrùn tí mo dúró lábẹ́ rẹ̀ yìí bẹ́ lọ́hùn ọba tó yọ oòrùn yìí síta báyìí sọ fún pé kó yọ ẹ́ síta kò ń bì ti ṣàdéhùn fún tó bá jẹ́ pé ẹsẹ̀ tòótọ́ ló gbé ẹ débí ṣàdéhùn fún pé irú ẹ̀ ò tún ṣẹlẹ̀ mọ́ mo ṣàdúrà fún gbogbo àwọn welfare officers látòrí Mr. White látòrí Mr. White àti ẹ̀yẹ́dóyin pé Ọlọ́run tó yọ oòrùn yìí jáde tí mo dúró nù èyí àní kó yọ ẹ́ jáde lọ́wọ́ ẹjọ́ gbogbo àwọn awaiting trial tí wọ́n ti ń lo àìmọye ọdún láì sọ ojútùú kan dákun Ọlọ́run ṣe bó o lè fagbára rẹ hàn ibi tá a wà yìí ní Ìbàrà yìí nínú tàn gbọ́ pé wọ́n convert ẹ̀ sí correctional center prison ní 1900 síbẹ̀ ni wọ́n sọ di ọgbà ní 1900 over 170 years now. Ibi oko òwò ẹrú ni tẹ́lẹ̀ ibi wọ́n ti ń slave kínní ni tẹ́lẹ̀. Ìwọ Ọlọ́run. Mo mọ̀ pé pẹ̀lú wàásí tí mo ṣe fún yín gbogbo àwọn tí wọ́n náà dì mọ́nú ẹ̀mí rẹ̀ ti yọ nísìnyí torí bẹ́ẹ̀ mi rẹ̀ ọ̀bá ti kọ́kọ́ yọ pé lágbájá o sì tì mí sí tán ọyọ ọ̀sẹ̀ ìní dáríjì ọ ẹ kọ́kọ́ tú ẹ̀mí òun ná tó o bá ti rí ẹ̀mí òun tú wà lọ jáde. Ya Rabbi bil Mustafa baligi maqasidana. Dákun Ọlọ́run àní gbogbo ẹni ọba mọ̀ pé wàásí tí n ti ń ṣe fún yín bọ̀ látàárọ̀ yìí ní òun dùn torí lẹ́yìn wàásí ìdùnnú ló kù
kálukú ọmọ gbà nínú ẹ̀mí rẹ ní sí pé ìmọ̀ bí kéèsì rẹ ṣe tó kó tó di December ṣe Ọlọ́run ó wo ojú tu sọ̀rọ̀ tiẹ̀. واغفر لنا ما مضى يا واسع الكرم واغفر لنا ما مضى يا واسع ọ̀yà الكرم. ẹ tẹ́wọ́ dáadáa. tẹ́wọ́ rẹ méjèèjì. tá a bá ṣàdúrà fún yàrá òun láṣẹ fún báyìí àfi ká ṣàdúrà. tẹ́wọ́ rẹ méjèèjì kó yà á lọ́tọ̀ọ̀tọ̀. يا فاتح الخير انصرنا بما قصدنا. wá sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ gbọ́ pé ṣé òjì àmì ń bọ̀ aṣọ fún yín gbogbo yín sì jáde pẹ̀lú gbàgbọ́ kì í ṣe pé ẹ jáde ọ̀hàn lára yín pé gbọ́ Ọlọ́run gbọ́ ọ̀hàn lára yín pé nígbàgbọ́ nu gbogbo ohun tí ń wí yìí. فإنما قصدنا في حبنا الله. gbogbo àwọn kọ̀ntrólà àwọn deputy kọ̀ntrólà gbogbo àwọn wẹ́ẹ̀fìà tí wọ́n gbà wá láàyè tí wọ́n sọ pé gbogbo wa lọ́wọ́ sí Ọlọ́run lọ́wọ́ sọ̀rọ̀ gbogbo yín. àmín. àní mo fààyè lẹ̀ tọrọ tó bá wọ̀ béèrè tú sílẹ̀. béèrè tú sílẹ̀ lọ́dọ̀ ìwọ lè wo pé kéèsì rẹ wà complicated lójú èèyàn ni lójú Ọlọ́run fìrìmù ní sílẹ̀ àníṣẹ́jú kan ó ti yanjú ẹ̀ tí ẹ fi jókòó ibẹ̀ lọ́hùn pé a celebrate Ànábì Muhammad. sallallahu alaihi wasallam. ó yá máa dàníyàn. àwọn dàníyàn o. tẹ́wọ́ rẹ méjèèjì. bẹ́ẹ̀nà gọ́mùdọ̀tì àìní wá ti bá a ti ha. ẹ kú àdó tí lónìí gbogbo ilẹ̀ ṣeun. yúgà yìíró lọ́hùn mi. ẹ dákun ẹ tẹ́wọ́. hàlì ní ilá hàlì. yúgà yìí. tí ó bá fi di December ṣe ọpẹ́ jù gbogbo yín náà ẹ dẹni tí wọ́n máa yà ń fọ́tò tí wọ́n máa ṣe ń kámẹ́rà pẹ̀lú ìdùnnú àtayọ̀. àmín. àmín. ṣé ẹ mọ̀ pé lónìí nísìnyí a gbọ́dọ̀ fídíò image a gbọ́dọ̀ ya fọ́tò image is against the ethics of the job is against the ethics of the commission. kò a gbọ́dọ̀ fi fọ́tò fídíò image kankan ẹni pé gbogbo kámẹ́rà wo débi ẹwà ṣùgbọ́n ti December ẹ̀yin náà ó ṣe báyìí. dákun sí pẹ̀lú àmín àmín la àrídàbí wáìdàtì. àwọn kan tó á borí nù Ọlọ́run wíwá bí tí mo wá bí lónìí o mo fẹ́ kó o fi fún àìmọye èèyàn ní yọ̀ǹda bí lónìí. àmín. àmín. gbogbo tẹ ẹ bá fẹ́ ẹni ó ní condition tó ní béèlì àwọn ní million àwọn ní thousand ẹni tí tiẹ̀ wà complicated tí ò lójútùú àní lọ́dọ̀ àwọn èèyàn lárúkọ lè tí Ọlọ́run bá fẹ́ ṣe nǹkan nísinsìnyí ẹ tọrọ ohun tẹ́ ẹ fẹ́ mo fààyè lẹ̀ ń wá gbé útúbà lè. máa dàníyàn. wàjí aláàmì kúlì díkì farajà. A'udhu billahi minash shaitanir rajim. àmín. àmín. kódà kó ọmọ jẹ́ mùsùlùmí máa dàníyàn dáadáa nta gbé wá bí ìdíkọjọ́ ọ̀rọ̀ ẹ̀sìn nìkan ọ̀rọ̀ ọ̀jẹ̀ èèyàn la gbé wá àwọn Galaxy TV nǹkan kan tá a pè wá bí wọ́n ti interview mi àti sọ̀rọ̀ débẹ̀ pé gbogbo ògbà kọ́ ni ọ̀rọ̀ ẹ̀sìn but ìyá ẹ̀sìn jọ míì àwọn ìyá wa kan wà ń bínú àwọn tí wọ́n ti sọ̀rọ̀ wọn fún wa ibi yìí ló ti gba Islam ibi yìí ló ti parí Al-Qur'an. Allahu Akbar. Ọlọ́run ò sì tíjú eléwọn náà ojú ọmọ lọlé òkú lè ṣe àwọn èèyàn ń fowó gbé obìnrin lọ Dubai ìlú ni gbogbo owó tẹlómìn fẹ́ san Allahu Akbar àwọn títí wọ́n pọ̀ jù pin làwọn ní 3 million 4 million owó téèyàn fi ń ra business class travel kólówó ọlọ́rọ̀ ọmọ lè díjú pé tírípù eléyìí tá a fẹ́ lọ ìjà filẹ̀ afẹ́ fi ran ọmọ afẹ́ fi ran àwọn èèyàn lọ́wọ́ kò dìtámì ká mọ̀ yín mélòó ni mo mọ̀ nínú yín ṣùgbọ́n ìní ẹ̀bẹ̀ lọ́hùn torí pé tí wọ́n bá ti ń rore kan ẹlòmíì báyìí ńṣe lóore máa ń ṣubú. Allah. nǹkan tó ń bẹ̀rù mí náà jáde bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ lọ́hùn kí wọ́n síwèé ìrántí kàn yín kí wọ́n síwèé àánú pé ẹ wò ó ẹ síjú àánú wò ẹ tọrọ dáadáa. yá káṣí bá dúrì. mo ti lo ìṣẹ́jú tí mo fẹ́ lò. wálé balẹ̀ wá. ìwọ ọlọ́run tó o máa ń gbé ìnira tó o máa ń gbé àdánwò àbábídà ìwọ ọlọ́run tó o máa ń gbé ìnira tó o máa ń gbé àdánwò tó o máa ń gbé wàhálà kú òfẹ́ dà gbogbo yín bẹ́ẹ̀ bá ti àmìnà dáadáa ọlọ́run gbé yín kú ònú nira tẹ́ wa yín. yá báàlì kálí mọ́lìkì wálé kọ́ ìrà ìyá sanadi. àbá mi kò sí ohun tó dàbí freedom ẹ jọ kò sí ohun tó dàbí freedom bí àwọn bá wù yín fẹ́ ní ṣiṣẹ́ àǹfààní bẹ́ẹ̀ kẹ́ mú invitation lọlé. Allah. Málìkà
الخيرات يا سندي. bẹ́ẹ̀ bàbá bímọ ń lé nísìnyí àkórawájú àpá màálù àpá ọgbẹ́ sáǹfààní irú rẹ̀ ń bẹ fún yín. يا فارج الهم فرج ما بلين به. àbá onímọ̀ ń bẹ́nu yín ìmọ̀ òun sì ń jọba kò síbi tí ó ti lò inú bíi ni. ọ̀mọ̀wé ń bẹ oníkéwú ń bẹ àwọn kan kọ́ṣẹ́ mọṣẹ́ ẹ̀kọ́ ẹ̀ mọ́ lóòótọ́ ohun tá a fi dàda báyìí àfi káfírí. يا فارج الهم فرج بلين به. ohun tó jẹ́ kọ́kàn mi ó wúwo jù tó jẹ́ kọ́kàn mi ó wúwo àwọn tí ẹ̀sùn tí wọ́n le wọ́n wá pè mí sẹ́gbẹ̀ẹ́ wọ́n pè ṣé òjì àmì ẹ̀ dákun ìyá kan ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn bàbá kan báyìí ẹ̀sùn tí wọ́n kéékèèké ni tí wọ́n bá ti rówó wọn lọlé ẹ dákun gbogbo pátá ẹ bá lè sà ẹ sà ẹ kí wọ́n máa lọlé ẹ dákun ẹ rìn wọ́n lọ́wọ́ lé ha àwọn sì ń bẹ nírí ẹ̀sùn tó tó yìí ibẹ̀ làwa tá a wà níta ohun tá a jẹ là ń jọ ń dùn mọ́ra wa lọ́wọ́ pé mọ́ jẹ jù mí lọ ìní jẹ tó ẹ àwọn kan wá rí i pé tàwọn tó le ju tẹ wọ́n á pẹ́ ẹ dákun gbogbo ohun tẹ ẹ bá lè ṣe káwọn eléyìí ọmọ lọlé ẹ̀sùn tí wọn ò tó nǹkan. يا فارج الهم فرج ما بلين به. mo kí yín mo tún yín kí. وما سواك بهذا الهم يا فردي. ìwọ Ọlọ́run bí máa bẹnu tí ó pé wọn ò lè sunbi tí ò sí èsì dà ilé sunbi tí ò sí fáànù dà. Ọlọ́run ti wá fi rẹ̀ hàn yín báyìí ẹ bẹ́ẹ̀ kó tó fi rẹ̀ hàn yín lọ́nà tí ó tẹ̀ ẹ́. يا باتي الخير انظرنا بما قصدنا. لا إله إلا الله. فإنما قصدنا في حبنا الله. فإنما قصدنا في حبنا الله. ẹ jẹ́ kí gbogbo ó dìde dúró lórí ẹsẹ̀ wa. الذين يذكرون الله. Everybody should stand on their feet. Let's pray together. Ẹ dìde dúró lórí ẹsẹ̀ rẹ. You have prayed already. You have supplicated on what you want. A ti tọrọ nǹkan tá à ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. You have tell God Almighty your wishes, your demand, your desire. A ti sọ èròǹgbà wa fọ́lọ́run gbogbo nǹkan tá a fẹ́. So we will recite Ayatul Kursi and Suratul Fatiha. A ka Ayatul Kursi àti Suratul Fatiha. We will do that all together. A ṣe é lápapọ̀. And I believe we are serving a living God. We are serving a God that doesn't forget anyone. A gbàgbọ́ pé à ń sin lọ́wọ́ ọba, a sì ń ṣàdúrà. We are serving God Almighty that doesn't forget anyone. A sì gbàgbé ẹnìkankan. God doesn't forget anyone. Ọba tí kò gbàgbé ẹnìkankan, òun náà lọ́ba tá à ń ké sí, òun náà sì lọ́ba tá à ń bẹ̀. Ọlọ́run má gbàgbé ẹnìkankan wa. Ẹ jẹ́ ká dúró lórí ẹsẹ̀ wa. Ká dúró lórí ẹsẹ̀ wa méjèèjì. Ẹ má yanu ṣàdúà. Ẹ wí sínú. Ọlọ́run sọ wípé wí ọkàn máa ń han òun létí. Wa asiru qawlakum. Àwídí àrùn. Innahu alimun bisati sudur. Pray silently. Ẹ máa wí fọ́lọ́run ọba jẹ́jẹ́, má wí lókè, sá máa sọ sọ́kàn. Allah. وإذا سألك عبادي عني فإني قريب. Kálukọ́ dàníyàn. Jẹ́jẹ́. Ẹja tún wí fọ́lọ́run ọba jẹ́jẹ́. Ẹkún wo làwọ̀ sun fún yín ní ìsìtẹ́yìn ẹlẹ́kùn ò ti sun tó jù bẹ́ẹ̀ lọ fúnra yín. Allahu Akbar. Allahu Akbar. Allah. A sì fa tí a ṣe àtàkùn sí sáwìí ohun tó ọba fẹ́ jẹ́jẹ́. Wí jẹ́jẹ́ fọ́lọ́run ọba.
sọ fọ́lọ́hun kó wọlé omi ojú tí ń jábọ́ lára bàbá tí ń jábọ́ lójú wọn fèyí ò náà bẹ lọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba ń bẹ lókè tí ń gbọ́ gbogbo ohun tí ń bẹ lọ́kàn rẹ pátá tí ń bẹ lẹ́mìí rẹ bàbá wa ni wọ́n ń sun omijé ń jáde lójú wọn yìí fèyí ò náà bẹ lọ́wọ́ ọba fi mú jẹ síwájú ọlọ́run sọ fọ́lọ́hun kó wọlé omijé ojú bàbá tí wọ́n ṣe wá sí fún wa tí wọ́n sì ṣe àdúrà fún wa kó yọ mí kó nú àjàgà tí mo wà yìí. wọ́n ti ní a má já kàn fèyí ò náà béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run. wọ́n ní a má gbẹ́mi kó lára ọlọ́run fèyí ò náà béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run. wọ́n ní a gbà pé láìpẹ́ láì jìnnà kó n bí tá a wà yìí bó o bá ti dàníyàn tó o sì tú ẹ̀mí rẹ ká bò ní ṣe wọn tán ní tí wọ́n mú ọ fún tó o ní ṣe é mọ́. wọ́n dàníyàn jẹ́jẹ́ wí fọ́lọ́hun. Ayatul Kursi lápapọ̀ kódà bẹ́ẹ̀ bá mọ̀ sàmí. Ayatul Kursi bismillahir rahmanir rahim. Allahu la ilaha illa huwal hayyul qayyum. La ta'khudhuhu sinatun wa la nawm. Lahu ma fis samawati wa ma fil ardi. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين méje آمين 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 آمين. ẹ fọwọ́ àdúrà náà ẹ fi bọ́dú ẹ fi para kẹ́ ẹ jókòó ẹ fi bọ́dú ẹ fi para ni. bó ojú rẹ fi bó ara rẹ. pè láìpẹ́ láì jìnnà ìwé ayọ̀ ìwé ìrántí wọ́n sì kàn. ìwé ayọ̀ ìwé ìrántí wọ́n sì kàn láìpẹ́ láì jìnnà. gbogbo ẹni ó bá ní ohun tó fẹ́ fún àwọn ọmọ ìyá wa tó wà níbí láti ọ̀dọ̀ tiwa náà wá a gbìyànjú ìwọ̀nba tí ipá ká àti sọ̀pọ́ọ̀tì àwọn èèyàn. a ní hundreds not 100 not 200 not 300 not 400 500 or 700 slippers fún wa several tissue paper several waters bottle water sachet water soap ọṣẹ ìwẹ̀ páàdì nǹkan oṣù àwọn obìnrin ìfọyín toothbrush toothpaste àti àwọn oríṣiríṣi nǹkan táwa náà ní ń bí dáa wò wípé ká fi sọ́pọ́ọ̀tì àfíà sí ìjọba nìkan ò lè ṣe gbogbo ẹ̀ eléyìí wá láti kí àtiwá náà àtàwọn alárànṣe lórí Instagram Facebook dandan lẹ́rí group àwọn mísímọ́mọ́ ni ògùn ọ̀yẹ́mí àtàwọn bí wọ́n bẹ́ẹ̀ Hamid gbogbo àwọn alárànṣe káàkiri kò wá jẹ́ yẹn nìkan pẹ̀lú yọ̀ǹda àwọn ọ̀gá àtàwọn welfare officer a ní orúkọ lọ́dọ̀ wa ń bí tó jẹ́ wípé inshallah Olúwa ti fún wa nípá àti san fáìnì àti condition tó wà lórí àwọn orúkọ wọ̀nyí. Òní jẹ́ òpin ọ̀sẹ̀ ìjọba òṣìṣẹ́ ká sọ bẹ́ẹ̀ weekend lóní sátidé kò sí nínú ọjọ́ iṣẹ́ ìjọba ìyẹn ni ò ní jẹ́ kí wọ́n hand over àwọn yẹn lé wa lọ́wọ́ nísinsìnyí ká máa mú wọn lọ sílé ṣùgbọ́n first thing nǹkan àkọ́kọ́ níjọ́ Monday àwọn delegate mi ó ti débí
láti wá gba àwọn èèyàn yẹn tọrọkọ́bọ̀ tá a bá dẹ̀ ní lówó pé tọ́ ohun tó bá ká lọ́ọ́ fi bẹ̀rẹ̀ lọ́ọ́ fi máa ṣe ó lè kéré but at least to get yourself settled. Inshallah. So a ní orúkọ 15. Allahu Akbar. Ọgbọ́n ló ń tóbi lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. Léyìí tó jẹ́ pé 9 jẹ́ ọkùnrin 6 jẹ́ obìnrin. Ọgbọ́n ló ń tóbi dáadáa. Allahu Akbar. So àwọn tí asat àná ṣé ní tí wọ́n ti parí conditions wọn láǹfààní àti sọ nípa wọn. Àwọn yòókù payment yẹn late kò tí ì jẹ́ kí wọ́n kick start lórí tiwọn ní òní jẹ́ kí n lè sọ pé lágbájá o ìwọ náà fún ṣòkòtò máa lọ lé ṣùgbọ́n 9 tí mo fẹ́ kàkalẹ̀ yìí wọ́n ti mọ̀ àti sọ̀rọ̀ everything has been perfected from the court and àwọn tó dẹ̀ wà in charge gbogbo nǹkan ní prison bíbá yìí náà we have settled everything but they can't release them for us today as a weekend off day but first thing on Monday inshallah a fi ẹ̀sìn ṣe o torí ká tó san àwọn tá a ní condition lórí wọn yìí a béèrè lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n wà níbi tán mójútó wípé ǹjẹ́ lágbájá yìí ti yàtọ̀ ṣé kò ní déta kọ́ máa gún gògó bẹ́ẹ̀ so a sì rí àrídájú lórí wọn àwọn orúkọ tá a ní pọ̀ o because gbogbo lísì tán submit fún mi close to 30 something bẹ̀tí pa mi ká láti kọ́kọ́ mú 15 out of 30 something nínú tọ́rọ́kọ́bọ̀ tí àwọn èèyàn ń dá. Allahu Akbar. So ẹ ṣe pẹ̀lú ògo Ọlọ́run Ọba number 1 Adéọ̀kín Azeez. Adéọ̀kín Azeez. Pẹ̀lú ògo Ọlọ́run. Adéọ̀kín Abdulaziz. Mr. Adéọ̀kín. That's Adéọ̀kín Azeez. Adéọ̀kín Abdulaziz. Kó sì wà ń bẹ̀ gan o tí gbàdá bá yọ tán ìjọ Monday. So Adéọ̀kín Abdulaziz, congratulations to you. You are going home. You are going to do this you are going to do next Monday with your family. Amen. Congratulations to you. Adéọ̀kín Abdulaziz. Ṣé ti rí pé a gbọ́dọ̀ jó? Umaru Garuba. Don't come out until we fix everything and you get released on Monday. We must not, because we are happy, and go against the ethics of and command or rules of the prison. We have to abide. But I have to mention the name. Torí àwọn tó rán wa níṣẹ́. Umaru Garuba. Congratulations to Umaru Garuba. Congratulations to you. Congratulations. Say Umaru Garuba wa tó sí. We see you. God bless you. Ṣé kí n máa pe orúkọ lọ? Abọ́lájí Jamiu. Abọ́lájí Muhammadu Jamiu. Olóko mi. Abọ́lájí Muhammadu Jamiu. Congratulations to you. Olóko mi. Congratulations to you. Abọ́lájí Jamiu. Yes, I see you. Abọ́lájí Jamiu. Congratulations to you. You are going home. Alhamdulillah. Fẹ́mi Ajayi. Fẹ́mi Ajayi. Fẹ́mi Ajayi. Fẹ́mi Ajayi. Mr. Fẹ́mi Ajayi, congratulations to you. Ẹ kú oríire. Ilé yá o, ẹ máa múra. Babatunde Olúwatóyìn. Babatunde. Babatunde Olúwatóyìn. Babatunde Olúwatóyìn. Ẹni ẹ̀ múra ilé tíyàwó. Dàmọ́lá Bánkọ́lé. Dàmọ́lá Bánkọ́lé. Dàmọ́lá Bánkọ́lé. Congratulations. Matthew Ọláọ̀rẹ́. Matthew Ọláọ̀rẹ́. Matthew Ọláọ̀rẹ́. Matthew Ọláọ̀rẹ́. Sunday Abíọ́dún. Sunday Abíọ́dún. Sunday Abíọ́dún. Sunday Abíọ́dún. Congratulations. Àtúwá ní I think maybe Igbo or Edo or something like that. Young Isibo. Young Isibo. Mr. Young Isibo. Mr. Young Isibo. Young Isibo is there. He's waving to me. Oh, congratulations. Congratulations. Isibo, thank you. God bless you. Please Isibo. Make sure we'll talk all that later. It's okay. Ìta gbangba la wà. So, àwọn orúkọ mẹ́sàn-án ni mo lè dá sí látara pé a gbọ́dọ̀ parí tàwọn yòókù ká tó wí. Ká tún má lọ bọ́ sínú ká má lọ lu òfin ẹ̀yin ìyá wa àwọn tó lọ́hùn fún wa nípa ó ti ṣeéṣe àwọn tí ó dẹ̀ kù díẹ̀díẹ̀ náà á ránṣẹ́ sáwọn tá a mọ̀ pé wọ́n wà ní
àyè kan àbí kejì. Mo wà fortunate láti wà ní governor's office ní 3 days ago láti lọ rí gómìnà wípé àwọn ìrànlọ́wọ́ tí correctional center Ìbàrà àtàwọn míì prison àwọn ìrànlọ́wọ́ tí prison need mo ní láti lọ bá governor 3 days ago láti discuss pàápàá jùlọ lórí ọ̀rọ̀ mọ́tò láti lè máa fi convene àwọn èèyàn lọ sí court and all. Wọ́n dẹ̀ ti fún wa ní assurance pé ayọ̀ ni. ẹ gbọ́ ló ń tóbi lẹ́ẹ̀kan náà. Allahu akbar kabira. Yeah. sọ pé alhamdulillah. Alhamdulillah. His Excellency Prince Dapo Abiodun, the governor of Ogun State, he assured me and he gave me 100% assurance that they will provide vehicles, not 1 or 2 vehicles, as what he said, and SSG even confirmed that. So àtàwọn social amenities kọ̀ọ̀kan tí a need nínú prison bí báyìí. So lágbára Ọlọ́run bí ẹ̀wọ̀n bá dáa jù bẹ́ẹ̀ lọ ilé yín lẹ̀ ti wá sí December. So ẹni tó bá ní donation gift láti present ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká support àwọn kan wọ̀nyí. Àwa tá a wá láti ìta ẹ jọ̀ọ́ àǹfààní wà fún wa ká dáwó. Ẹ jọ̀ọ́ àwa tá a wá láti ìta wọ́n láǹfààní wà fún wa ká dáwó. Ẹni tó lòun bá fún ọ ẹ já sí kan kó máa lọ fún prison kìíní. àǹfààní iye tọ́lọ̀ ń bá bùn ọ́. A rí ẹjẹ́ àmọ́sẹ́ lọ́kọ̀ kan máa ń gbé kìíní. Bàbá èló ni. ọwọ́ rẹ bàpò rẹ. Bàbá yìí mú 2,000 wá. Ìyá wa lásàlátù kan náà kọ́ mú wá. 2,000 naira. Ọ̀ya àwa tá a jọ wá láti ta ẹjẹ́ á dà kankan síbí. Ó máa káwọ́ síbí. Ẹjẹ́ ọkùnrin máa bọ̀. Ẹjọ́ bá fẹ́ fún mi lówó kọ́ máa ń bọ̀. máa kó owó rẹ jáde. Awarul Islam Movement of Nigeria Abẹ́òkúta Mission wọ́n mú owó wá. Awarul Islam wọ́n mú owó wá. Bàbá ẹ ṣe bàbá yìí 1,000 ó jẹ́ wàá kéré jù bó ṣe 1,000 bó ṣe 5,000 ẹ máa mú bọ̀. Bàbá yìí 5,000 Fatima ó ṣe 2,000 bàbá yìí 500 bàbá yìí náà 1,000 Ajafariya ṣe Zak 2,000 bàbá yìí náà ọ̀ya bó tiẹ̀ ṣe 1,000 ó kéré jù ẹ máa mú bọ̀. Àwa tá a wá láti ta ẹ jẹ́ ká ṣe. Aji wa Teslim 5,000 naira. Bàbá yìí Abubakar ṣe. Abubakar. Bàbá yìí onírèké láti onírèké Central Mosque 5,000 naira. Àwọn bàbá yìí 500 bó ṣe 500 wọn náà ní ẹ máa mú owó bọ̀ wá. Bó ṣe nǹkan kan arákùnrin mi dáadáa yìí 2,000. Bó ṣe nǹkan kan owó yẹn máa ká nínú prison yìí. Bó ṣe nǹkan kan owó yẹn máa ká nínú ilé ńlá tá a wà yìí. Ẹ ṣe gbogbo ojú ọ̀nà bá ní kò wó kéré ọ̀pọ̀ ìfowó lẹ̀. Madu, come and present this please. You say you have one presentation. Can you come over please? Tó o fẹ́ fi ran àwọn ọmọ ìyá wa tí ń bẹ ń bẹ. Ẹ jẹ́ ká ṣe àdúrà fún àwọn officers tó wà ń bí látòrí àwọn tó wà ní welfare officer. Àwọn armed squad tí wọ́n wà ń bí. Gbogbo àwọn secretary tó ń kọ̀wé tó ń ṣe owó ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe líláàbí kan gbogbo àwọn látòrí ìmáàmù wa chaplain. Ẹ ṣe líláàbí gbogbo àwọn officers wọn mójútó wa ń bí Ọlọ́run kó bá wa kún wọn lápá. Bismillahirrahmanirrahim. Líláàbí Quraysh, líláàbí ìmọ̀lẹ́ta ṣìkà ìwàsọ́yì. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Fi kí sàlá. Ọ̀yà wẹ́n tó bá ní tọ́rọ́kọ́bọ̀ ẹ wá filẹ̀. Ṣáìdá máa kó tàmọ́ mi tẹ̀lé 200 naira. Kọ́lá jẹ̀mí lọ. Gbogbo ẹ̀sà ẹ̀ṣẹ̀ lọ́wọ́ síbẹ̀. Kọ́lá jẹ̀mí lọ fìlà. Wà á tún fi kú mi náírà. Wallahu ya'lamun. Iye tí wọn náà bá ní lọ́wọ́ tó fẹ́ fi ràn ọmọ ìyá wa tí Wà máa tún fi kú bí múrí tàlà wà sóbíà. Wà máa tún fi kú bí múrí tàlà wà òbí sálásà. Ìdá máa kú tàmú kíta dira. Gbogbo alájọ kú sí Ọlọ́run gbogbo àwa ẹlẹ́wọ̀n lórí akú oríire gbogbo wa. I'm included. I'm with you 100%. I'm with you 100% with my heart and soul. Ṣé gbogbo wa láti dá tọ́rọ́kọ́bọ̀ tán ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà ní ìjáde ètò yìí owó prison yìí náà ni owó correctional center yìí náà ni o
gbogbo àwa tá a wá láti ta la tún dá eléyìí in addition Allah. fún àwọn nǹkan tí a gbé wá sí ibi gbogbo alárànṣe ọlọ́run àràn wá sí o. Amina. So I hereby invite Ìfọ̀nù wà ń bẹ̀. Mr. Awesu to come over on the podium. I was told there's some presentation they want to make, Allah. so they can do that. Thank you. Alhamdulillah Rabbil Alamin. On behalf of Nigeria Correctional Service, Abeokuta Maximum Custodial Center, this is to sincerely express our profound appreciation for the kind gesture and for what you have done today. This is first of its kind in the history of this center, and we really appreciate you. Allah will continue to bless you. Amen. Amen. Just to let you have the fact that your being here is not a mistake. And at the same time, we have a series of programs targeted towards touching the lives of our inmates positively. With academics and vocational skill acquisition. Today, we have a presentation for you, part of the work of what we do in this facility. The inmates are so happy that you are coming here to identify with us. And we thank you so much. Allah subhanahu wa ta'ala continue to bless you. Amen. We have a presentation for you by the Muslim. Yeah. Allah. Allah. Yeah, present this to you. This is what we do in this facility to appreciate you for coming here today. And not only that, we also have another handmade fan, which I will definitely present after this. We thank you so much, sir. Yeah, let me have. Allah. Allah. Allahu Akbar. Ajadi Maulaya Sheikh. Ajadi Maulaya Sheikh. Ajadi Maulaya Sheikh. Ajadi Maulaya Sheikh. Shaykhuna Shaykh Shuyukhi. Marhaban ni'mal huduri. Ya Amir Ali Waidina. Ya Habib al-Awliya. Ajadi Maulaya Sheikh. Ajadi Maulaya Sheikh. Ajadi Maulaya Sheikh. Talaba sirita munira bidulami wa amiri. Talaba sirita buhura baina ahlil alamin. Ajadi Maulaya Sheikh. Ajadi Maulaya Sheikh. Ajadi Maulaya Sheikh. Ajadi Maulaya Sheikh. Hello baina kadulami lil majali bisu. Hello. Ahlu taba wa ahla min usul. As we are saying this, I quickly want to add this, that on yearly basis we always have a football competition between the inmates, and we have started this year competition, which the date for the final will be announced, but we have been looking for a sponsor. But I'm happy now that Sheikh has confirmed it to us that is going to sponsor this year football competition. Allah.
we have trophy that after the competition, the first, second, third, and others, we have something to as a gift. So, sir, the date for the final will be announced to you, so that you will be here as our guest of honor and to present trophy to them all. By the grace of God, it's gonna be a remarkable day. But I wish, well, they must do any team I support, they must win. Because I will bring along the spirit of Barcelona. I will bring along the spirit of Barcelona. So any team I support, they will definitely win. Alajadi Maulaya Sheke Ajade Maulaya Sheke Sunusi Maulaya Sheke Ajade Maulaya Sheke Ayatullah Maulaya Sheke Ajade Maulaya Sheke Situ Shambi Ilimi Tuna Shaki Wajidali Kabahu Fila Wakola Sheikh Amabili Miraye Ajade Maulaya Sheke Gbogbo ẹni tí Alajadi Maulaya Sheke. After the announcement, thank you. Mo mọ̀ pé gbogbo wa, mo mọ̀ pé wá tilétilé, and I appreciate my team, the media team, the Ajanasi team, Jama, Miss Love, General. I appreciate everybody. Thank you. ẹ dákun ẹ jẹ́ á gbé Ọlọ́run tóbi dáadáa. Allahu Akbar. Ẹ jẹ́ kí a fi ara balẹ̀ àti kí àwọn ṣéèfù wa Ọlọ́run kí ó má ṣàbá wa san wọ́n lẹ́san dáadáa. Àmín. A pe àwọn àfáà wa mẹ́ta láti wá ṣe àdúrà fún wa. Bàbá wa ìmáàmù láti Onírèké wọ́n ṣe àdúrà fún wa. Bàbá wa National Missioner Allahu Rahman wọ́n ṣe àdúrà fún wa. Bàbá wa ìmáàmù ní Àwòkò wọ́n wá bá wa fi àdúrà náà wọ́n bá wa fi rọ̀ sí àyíká. Bàbá wa ìmáàmù ní Onírèké ẹ dákun ẹ wá ṣàdúrà fún wa. Àwọn ṣe wọ́n fẹ́ dá sí a pẹ̀lú wa ṣáájú kó tó di pé wọ́n lọ. Bẹ́ẹ̀ ni àwọn Onírèké wọ́n donate 5,000 naira ní àyè tá a wà yìí Ọlọ́run má ṣe àbá fa àlùbáríkà sí. Bàbá ìmáàmù àdúrà. صلوا على النبي الكريم Sallallahu alaihi wasallam. صلوا على النبي المصطفى Sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ àpanupọ̀ sọ pé Allahumma salli Allahumma salli ala sayyidina Muhammadin ala sayyidina Muhammad wa ala alihi sayyidina Muhammadin wa ala ali sayyidina Muhammad wa sallim. wa sallim. lẹ́yìn títọrọ ìkẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ fún òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, Sallallahu alayhi wa sallam. mo tún fi àsìkò yìí dúpẹ́ fún Ọlọ́run ẹlẹ́dàá gbogbo àgbáńlá ayé, ọba tó jẹ́ kó jẹ́ pé irú àwọn bàbá wa Sheikh Muhammad Al-Jami àmì Ọlọ́run la pè fún prógrámù yìí lónìí. Blame ara wa pé ẹ̀yin la pè. Mo bẹ̀ Ọlọ́run nínú àánú ẹ̀ gbogbo ìtókù kẹ lò nígbèsí ayé kẹ má fi nira lò. Amen. Àmín. Ihun tí ò rọrùn ni tẹ́ ń ṣe yìí. Allah. Èmi ti ń wá síbi ti ṣe díẹ̀ o, torí màá wá kọ́ wọn kí ó ń bíbà. Ṣùgbọ́n ọjọ́ tí mo ti ń wá sínú ọgbà yìí wá ṣiṣẹ́ Ọlọ́run ni mo ti gbà pé mi ní ráìtì kankan mọ́ lọ́dọ̀ màá ráyé. Billahi alladhi la ilaha illa hu. Torí mò ń wá fún wọn, èmi náà tún gbà lọ ni. Tí n bá ní mo gbé ìmọ̀ wa, mo wá kọ́ wọn. Èmi náà tún rí ẹ̀kọ́ ìrírí ayé téèyàn ò lè kà á tíra tó máa fi kú, mo rí kà. Mo bẹ̀ Ọlọ́run nínú àánú ẹ̀. Ẹ̀yin náà ti sọ pé gbogbo ẹni tó bá sì wà láyé kò sí tí ò sì lè bá pàdé nínú ayé. Gbogbo ohun tí mú kéèyàn tú ìgbésí ayé ẹ̀ kan pé ìrẹ Ọlọ́run o, ṣé tó o bá ti pa mí ṣé kò bẹ́ẹ̀ tarú eléyìí kọ́ ló má jẹ́ gbẹnu yín jáde. Amen ya Allah. Ẹ bá ti ámì náà dáadáa. Àmín. Kó tó dáa fẹ́yàn ẹjọ́ tó bá ti dáa tán ràn. Gbogbo ibi tó dáa fún yín dé lónìí mo bẹ̀ Ọlọ́run kọ́ lọ́ má darí dó síbẹ̀. Amen ya Allah. Kọ́ lọ́ má darí padà sẹ́yìn. Amen. Ó dẹ̀ dàbí pé kì í ṣe dikẹ́wó náà lájọ wà. Gbogbo ohun tí ń bọ́ aṣọ yìí kù lára ẹ̀dá tí fi dẹni tí kì í mọ̀ ṣe mọ́.
tọ́lọ́hún máa ní lágbájá mo kọ̀ ẹ́ lẹ̀ kọ́ ló má jẹ́ wọnú ọ̀rọ̀ yín. Àmín. Gbogbo abiyamọ tó bá mi ṣe ámínà ẹ̀ ní sunkún àmọ́ tí náà. Àmín Allah. Gbogbo ímẹ̀tì tó wà níbi tó ṣe ámínà ọlọ́run máa bá mi fún yín ní ìtúsílẹ̀. Àmín Allah. Ọlọ́run wọlé àníyàn táà náà fi sọ fún ọlọ́run jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan náà gba ìtúsílẹ̀. Àmín. Ìwọ náà bọ́lọ́run ẹlẹ́dàá ẹ sọ pé ọlọ́run ẹlẹ́dàá gbogbo ohun tó bá ń dá gbígbàdúrà mi dúró. Mo fi bó ṣe tó láàyè ọlá tó fàṣírí ẹ̀hẹ́ nìkan ni mo fi bẹ̀ẹ́. Wá bá mi mú kóònù ayé mi. Sọ́lẹ̀ kejì bẹ́ẹ̀ pé ọlọ́run ẹlẹ́dàá gbogbo àgbáńlá ayé. Ọba tó fi rẹ̀ pamọ́ síbi tẹ́nikẹ́ni ò ti lè rí. Gbogbo ohun tó bá ń dí gbígbàdúrà mi lọ́wọ́ mo fi bó ṣe tó láàyè ọlá ẹ tó rà láàyè ẹ̀ ṣe rí mo fi bẹ̀ẹ́. Wá bá mi mú kóònù ayé mi. Àti wílẹ̀ méjì ẹlòmíì ò wílẹ̀ kíní kò wílẹ̀ kejì ṣé bí wọ́n fẹ́ máa gbé bí. Tí n bá wá bí oríṣiríṣi ọ̀rọ̀ ni mò ń bá àwọn ọmọ ìyá wa nílẹ̀ sísọ I'm very happy pé ẹ sọ nínú ẹ̀ náà. Wílẹ̀ kẹta ọlọ́run aláṣẹ gbogbo àgbáńlá ayé. Gbogbo ohun tó bá ń kó máa dí gbígbàdúrà mi lọ́dọ̀ ẹ̀. Ibo tó láàyè ọlá ẹ̀ tó rà láàyè ẹ̀ ṣe fẹ́nikẹ́ni rí. Mo fi fídíò mímú kó. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم ربنا افرج علينا صبرا وثبت اقدامنا فانصرنا على القوم الكافرين اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم من هديت فإيه على الاسلام ومن توفيت منا فتوفى على الايمان ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من خزي النار اللهم اجرنا من خزي النار اللهم اجرنا من خزي النار سبحانك اللهم بحمدك ونشهد ان لا اله الا انت ونستغفرك ونتوب اليك سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم. Àmín. Kí bàbá wa national missioner Allahu Rahman kí bàbá máa bọ̀ wá ṣe àdúrà fún wa. Àmín. بسم الله. اللهم يا من لا تفتح خلق السماوات والارض ولا تفتح بالأجنة في بطون أمهاتها إذا تبدنا بقضائك وقضائك لطفا يليق بكرامك يا أرحم الراحمين يا رب العالمين. Ọba àná, ọba ìní, ọba ọ̀la, ọba tí ń bẹ kí gbogbo nǹkan tó máa bẹ, ọba tó ń bẹ nígbà tí nǹkan ń bẹ, ọba tí ó máa bẹ nígbà tí gbogbo nǹkan bá ní sí ọ, tó bá rújú ìwọ lápè, tó bá tó ìwọ lápè, tó bá dọ́gba ìwọ lápè, ọ̀rọ̀ ìdá bá dàrú lójijì ìwọ ní ó pè, tó bá ń dùn lọ́wọ́lọ́wọ́ ìwọ náà ní ọmọ àpò lọ, àlẹ́ nìkan àjíkí, àlẹ́ nìkan àjíyìn, àlẹ́ nìkan àjí forí balẹ̀ fún gbogbo tí ń dá sí wípé èèyàn náà jà wéréwéré náà jà wàràwàrà Sheikh Muhammad Al-Jami Ajadi Sunusi ọba tó ní o ti jẹ́ kí ẹ di àfisẹ́yìn lágbára ọlọ́run ẹ lẹ́mìí nígbò ẹ ń lálàáfíà ọba tó ń dá ìdáláre tẹ́lẹ̀ yóò dá ìdáláre tẹ́lẹ̀ lọ́wọ́ onípadà dá ilé bí o onípadà dá ilé bí o ẹ jẹ́ kínú àwọn èèyàn dùn lákòójọ yìí lónìí gbogbo ìrántí pépà mi jẹ́ láyé kò ní wọlé tó yìí lágbára oníwọlé tó aya oníwọlé tó ọmọ oníwọlé tó gbèsè ayé yìí lẹ́yìn ọ̀rọ̀ náà sábẹ́ tí wọ́n ṣe kẹ́yìn níjọ́ tó wá sọ̀rọ̀ yìí wọ́n ní jọ́ tí àbá kó mọ kámẹ́rà kó mọ lókè lọ́rùn pé ká kó mọ mi torí kí ṣe kí sórí máa kó mi àkọ́kọ́ tó ọlọ́run kó ní ẹ̀mí nígùn kó ní ẹ̀mí nígùn lọ́dọ̀ kí wọ́n sì ní gbogbo yìí yóò máa fún ẹ lọ́dọ̀ fíà gbogbo àwọn ìjọba tó lọ́n kó jọ sọ́dọ̀ yìí pátá ọba tó ní oúnjẹ ìfojú sókè wọn gbogbo àìká ìtẹ́ máa lọ láyé ẹ̀ nípa ìjà àpapọ̀ rẹ̀ nínú àwọn èèyàn dùn látara pé wọ́n sàwùjọ yìí bẹ́ẹ̀ dójú ti àwa mùsùlùmí nítorí àkójọ táwa yìí kì í ṣàkójọ mùsùlùmí nìkan bẹ́ẹ̀ disappoint mùsùlùmí rárá pé àti voice lecture àti gbogbo tẹ́lẹ̀ tó fún ìyá àkójọ ìrá pátápátá ní ilé ìdùnnú ọba tó ní yóò máa bá mi dùn nínú ẹ máa rí ayọ̀ ẹ máa rí dùn bẹ́ẹ̀ ni nígbà tẹ́ lágbára lọ wọ́n bẹ̀rẹ̀ tó ní ìmọ̀ wa shopping
tí wọ́n jẹ́ ìmáàmù wa láàyè yìí àti ìdúnlá Adam Adéọlá ọlọ́mọ fúnlẹ̀ mi lẹ́kọ̀ọ́ ọmọ fúnlẹ̀ mi lẹ́kọ̀ọ́ ọba tí ó yàn yìí àti àkókò gbogbo mùsùlùmí tí wọ́n yàn yìí sáàyè yìí ẹ̀ ní ṣe gbàgbára ọ̀rọ̀ gbogbo àwọn wẹ́sẹ̀ ọ̀fíìsà tọ́lọ́ wá kẹ́rẹ̀ àtúkà ìjọba àgbà àwọn ara wa níbi táwọn yìí ẹ̀ ní ṣe gbàgbára ọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ torí ó bẹ̀rẹ̀ tòbí tó ti bẹ̀rẹ̀ àwọn ìmọ̀mù kọ̀ọ̀kan tó wà láàyè yìí gbogbo èyí tẹ̀ ìṣì wà láàyè yìí pátá ọba tó ní ìtúlẹ̀ lọ́dọ̀ yóò wá túlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àtúlẹ̀ àlàáfíà àtúlẹ̀ àwọn aláwọ̀ ṣe wá bá yín agbára ọlọ́run اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين أكبرني أدولهم أشياء صلاة فانا بمحمد àwọn ọ̀gá wa àwọn àfa wa tí wọ́n jẹ́ káwọn yìí tó bẹ́ẹ̀ yẹn bá ń ṣe dáadáa ọ̀nà orí tó máa ṣì ní ìdúró àbáwá kẹrin láàánú ìwájú tọ́lọ́mù. gbogbo àwọn tí wọ́n rólédè wọ́n wọ náà bá padà yé wọn rú. bàbá wa àmì ọlọ́run torí ńlọ tí ọlọ́run ti pé ká mọ̀ra wọ́n ní ká dọ̀bálẹ̀ fún ara rà kò pé amága o. Bàbá lèmi máa ń pè yín ní gbogbo ìgbà mo rí yín. A wà ní múra ni o, a wà ní mọ́kà ni, a tún wá wà Nàìjíríà ni o. Bàbá àwọn ọ̀gá mi wọ́n ti ń bọ̀ yìí. Ọlọ́run tó ṣe yín ní ọ̀gá, má bàa sọ yín lọ́mọ iṣẹ́ mọ́. Má sọ yín di ọmọ iṣẹ́ mọ́. Látúnṣe ìbúkà hábàdá. Gbogbo ohun tó jẹ́ àpadà sí ìburú má jẹ́ mọ̀mọ́ o ọlá àdúrà ìwájú ìtọ́lọ́run gbogbo ohun tí ó bá yín tí wọ́n gbé mi àjàdí àmì ọlọ́run lẹ́yìn bó jẹ́ pọ̀ nǹkan wá fún mi kí n fi jẹun ọlọ́run má bàa mú bá yín ọlá àdúrà ìwájú ìtọ́lọ́run ó sì wá wulẹ̀ kí ti ń dáa tó gbogbo àwọn ọlọ́run bá yọ̀ǹda fún yín ọlọ́run jẹ́ kí ti wọ́n dáa ní ti wá wọn láti náà bàbá wa ìmọ̀ọ́mù ní ààyè yìí ọba tó pé ká máa rí i bá ń bí ìbá ìpolówó abálẹ̀ yìí lè kú wọ́n láti gbogbo àwọn táwa jẹ́ ọmọ yín tá a jẹ́ sọ̀gbẹ́ yìí wọ́n bá lé àwọn náà lè pè láàyè wa o wọ́n láàánú ọ̀gbọ́n ti tọ̀nà wọ́n láàdúrà tí bàbá wa gbà lónìí tí wọ́n ṣe fún àwọn èèyàn wa ń bí ìbáyìí ìtúsílẹ̀ ayọ̀ olúwa bá a ṣe bẹ́ẹ̀ ní ọ̀gá ẹlòmíì náà sì bí ìbáyìí pẹ́ orí ìdè ló wà gbogbo àwọn táwa ń ta táwa lórí ìdè ọlọ́run tú àwa náà lẹ̀ wọ́n láà bismillahir rahmanir rahim. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.